Hello. Ẹ̀yin èèyàn wa. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. A kú àsìkò yìí, a kú ìtẹ́tígbọ́ wa, a kú bẹ̀ ṣe ń bá wa subscribe. A rí gbogbo iṣẹ́ ọwọ́ yín, ọwọ́ tẹ fi ń bá wa ṣe subscription, tẹ ń bá wa ṣe, tẹ ń bá wa share, tẹ ń bá wa like. Lágbára Kristi ẹ̀jẹ̀ Jésù, ọwọ́ náà ẹ ní fi gbé ọmọ sìn. Ẹ ní fi ṣe nǹkan burúkú, nǹkan rí lẹ́wọ̀n máa fi máa gbé ṣe ní agbára Kristi Olúwa wa. Amen. Ẹ ṣé gan-an ni. A mọ̀ lóore. Ẹ kú ìtẹ́tígbọ́ wa. Jésù Olúwa wa. Àmín. Ẹ tún gbọ́ ilé tó tún ṣẹlẹ̀. Wọ́n ní àwọn ẹbí Queen Naomi, wọ́n ní wọ́n jáde tán, wọ́n wá sáàfin. Wọ́n bá ní kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Mélòó la pè yín? Nǹkan tó gbé wa wá náà ni pé a fẹ́ kí ọ̀rọ̀ ìwọ àti Naomi, a fẹ́ jẹ́ kó ó dé òpin báyìí. Pé àwọn àgbààgbà àwọn ará ilé gbogbo wọn dìde. Pé ó dàbí pé nǹkan táwọn ń gbọ́ nípa kábíyèsí, pé torí ẹ̀ làwọn ṣe ní káwọn wá. Pọ́mọ wọn ti sọ fún, ó ti ṣàlàyé fún wọn gbà kan rí. Pé kábíyèsí bó ṣe wà yẹn, pé nǹkan tó ti kọ́kọ́ sọ, kì í ṣe pé sí ó ti sọ fún wọn. Pé àwọn mú sọ́wọ́ òsì, àwọn ò fi jẹun láti ìgbà yẹn. Pé wọ́n sọ wípé nígbà tí wọ́n sọ fún kábíyèsí pé kábíyèsí o láti 3 years, wọ́n ní láti 3 years tí ọmọ yẹn ti kúrò láàfin, ìyẹn ọmọ àwọn Queen Naomi tó ti kúrò láàfin, pé ìgbà yẹn náà fi pe kábíyèsí. Kábíyèsí báyìí kàṣà báyìí káwòdì. Máa bọ̀ ká parí nǹkan tó wà láàárín ìwọ àtọmọ wa. Torí a lè lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọ́. Àwa ò lè fún ọmọ fọ́kọ. Ká tún sọ wípé a tún fẹ́ gbà padà. Pé èèyàn kì í ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tiwọn, ní family tiwọn. Pé àwọn máa ń ṣe nǹkan tó máa ń fi ààyè ọpẹ́ lẹ̀. Wọ́n ní tí èèyàn bá fún èèyàn ní àgbò, wọ́n máa ń sọ okùn ẹ̀ lẹ̀ fún wọn ni. Wọ́n ní ṣé ìtorí ẹ̀ kábíyèsí la ṣe wá o. Ọmọ àwọn àti gbọ́ pé ẹ ti ń reconcile. O tún promise wa pé August yìí ni gbogbo nǹkan máa ṣe létòlétò. Ẹ jẹ́ ká gbàgbé èyí tó ti kọjá nígbà tí kábíyèsí àtọmọ àwọn ti ní misunderstanding. Wọ́n dẹ̀ ti ní kábíyèsí dẹ̀ ti promise wọn pé ó ti parí. August yìí náà tún ti ń lọ. Nǹkan tó promise wọn ní pé August, yes, òun máa gbogbo nǹkan létòlétò. Ọmọ àwọn máa padà sáàfin. Òun àti ọmọ ẹ̀ wọ́n máa padà sáàfin. Gbogbo promise tó promise àwọn àti ọmọ àwọn, kò sí up till now pé kò sí ti kábíyèsí mú ṣẹ. Pé therefore àwọn ò gbà mọ́ o. Àwọn fẹ́ fi òpin sí marriage òun àti ọmọ àwọn. Nítorí náà àwọn ò fẹ́ gbà mọ́. Nígbà tó yá wá, òun náà la tún fẹ́ bọ́ sí September yìí. Wà á tún ní kíní kan ìkòkò bàbá ṣáàtù. Wọ́n ní ọmọ àwọn ti sọ fún àwọn rí pé kábíyèsí èyí tó máa sọ fún gbogbo èèyàn. Ṣùgbọ́n èyí tó máa ṣe lọ́kàn ẹ̀, inú ẹ̀ ló wà. Ó máa ṣe tọkàn ẹ̀. Kì í ṣe nǹkan tó sọ jáde ló máa fi ṣe ti ọkàn ẹ̀. Lórí pé ọkàn ẹ̀ máa yàtọ̀, èyí tó sọ máa yàtọ̀. Pé enough is enough, pé àwọn ò gbàrú ẹ̀ mọ́. Àwọn ẹbí Naomi ló sọ yẹn o. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ ní internet space. Pé therefore wọ́n dìídì múra wá sí ààfin lánàá. Wọ́n wá kìlọ̀ fún kábíyèsí pé ní báyìí o, àwọn ò ní ọmọ táwọn fẹ́ fi tàràkà. Àwọn ò ní wọ́n tẹ̀ ní ẹgbẹgbẹ̀rún ọmọ. Pé kò sí ni àwọn ò lè ever fi kan nínú wọn fi tàràkà. Káwà torí pé wọ́n wá sọ wípé àwa mélòó tí ẹ̀ lọ́mọ àwọn táwọn máa fi kan tàràkà, pé ká má rí. Kábíyèsí ọmọ àwọn wà very precious fún àwọn. Therefore kábíyèsí àwọn fẹ́ fi
the end sí òpin sinimá. Kò yé tan àwọn ọmọ àwọn mọ́. Wọ́n ní ẹ wo Calabash tàbí ẹ wo olórí Calabash, Ashley. Wọ́n tún mú ẹlòmíì wá pé kó wá pààrọ̀ Calabash. Kí ló wà nínú ẹ̀? Kẹsàn nǹkan tí ó fẹ́ ṣe, kẹsàn nǹkan tí ò ní ṣe. Wọ́n ní obìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú wá yẹn, wọ́n ní ìyẹn pé ó ní experience Calabash, pé nǹkan tó tiẹ̀ fẹ́ sọ fún pé kò pọ̀. Wọ́n ní ìyẹn náà ní experience. Kán sọ fún. Ẹ dẹ̀ lẹ fẹ́ fi pààrọ̀ èèyàn. Ìyẹn dẹ̀ ń retí. Ẹ kàn fẹ́ fìyẹn ṣe figurehead àbí? Wọ́n ní before you know it, wọ́n á tún sọ wípé kí ìyẹn máa lọ. Wọ́n á tún retain Ashley. Ẹ dẹ̀ lẹ fẹ́ pààrọ̀ ẹ̀. Kí ni ìwúrí kábíyèsí pẹ̀lú Ashley náà? Èyí tó fi ń balẹ̀ jẹ́, tó fi ń ba nǹkan jẹ́, tó fi ń ba gbogbo ààfin jẹ́. Kí ni ìwúrí kábíyèsí láti máa retain Ashley? Àwọn fẹ́ gbọ́ lénìí, tí ò bá jẹ́ pé òpin sinimá ni. Àwọn fẹ́ sọ sinimá di òpin sinimá làwọn máa fi ṣe. Kí ló dé tí kábíyèsí ṣe yan bí ọkà? Nọ́bà ni Calabash pé sọ wípé bóyá Ọ̀sáré kíní festival tó fẹ́ ṣe. Ṣèbí wọ́n sọ fún, wọ́n tún ń retí pé kí Ashley tó máa ṣe Ọ̀sáré festival yẹn náà. Wọ́n ní ìyẹn náà tún wà ńbẹ̀. Pé àwọn ò gbarú ẹ̀ mọ́ sí kábíyèsí dírìbà wọn. Kábíyèsí dírìbà wọn ti tó. Àwọn ò fẹ́ gbogbo awuyewuye tí kábíyèsí, gbogbo ìtànjẹ tó tan àwọn ọmọ àwọn. Páwọn ò gbarú ẹ̀ mọ́. Kí ló dé tí kábíyèsí tó mú wọn ṣeré, tó mú wọn lẹ́gàn? Páwọn ò fẹ́ gbogbo nǹkan tí ó promise pé ó fẹ́ ṣe, pé mélòó ló ṣe. Ọlá a gbọ́ pé wọ́n lé wọn. Ọlá a gbọ́ pé wọ́n lè wà láàfin tó tún pàṣẹ. A tún máa rí pé ṣe kábíyèsí tó máa ń sneak mú àwọn kan lọ síta, tó mú wọn jáde. Pé kí ni ìtumọ̀ yẹn? Pé báwo náà ṣe fẹ́ gba kábíyèsí gbọ́? Àwọn people yẹn bínú tán o. Wọ́n da ọ̀rọ̀ lẹ̀ rẹ́kẹrẹ̀kẹ́, kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn ní nǹkan tó ń sọ wípé wọ́n ṣe. A kàn ṣá díẹ̀díẹ̀ pé ká kàn fi tó yín létí. Torí wọ́n lọ́rọ̀ pọ̀ ńbẹ̀. A gbọdọ̀ máa sọ, Ọlọ́run lè ká sọ̀rọ̀ tán. Wọ́n ní ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ o ní nǹkan tí kábíyèsí ń ṣe fún Naomi. Ó ló nífẹ̀ẹ́ ọmọ yẹn, ó nífẹ̀ẹ́ ọmọ yẹn, ó nífẹ̀ẹ́ ọmọ yẹn. Ó nífẹ̀ẹ́, a dẹ̀ rí àpẹẹrẹ ìfẹ́ tó ní. Gbogbo nǹkan tí ìwọ àti ẹ̀ promise, wọ́n ní gbogbo nǹkan tí ìwọ àti kábíyèsí promise, pé kò sí tí kábíyèsí ṣe. Kí làwọn tó ń disturb Naomi? Kí làwọn tó ń disturb kábíyèsí? Kí ló ń wà láàárín nínú ààfin? A jẹ́ pé kábíyèsí wọ́n ní kò fẹ́ kan ṣe. Wọ́n láwọn fẹ́ fi òpin sí. Olúkálùkù máa lọ ńlọ̀ ẹ̀. Ohun ni mo ní kí n gbé sí wa létí kẹ́ tún mọ bó ṣe ń lọ o. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi share, kẹ́ bá mi subscribe. Ìtókù kẹ́ bá mi kájọ ṣàsọyépọ̀ nínú comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.